Es heißt wieder herzlich willkommen zurück zum Deutschlernen mit Babs. Es ist schön, euch wieder zu sehen. Heute wird ein ganz kurzes Video. Wir fangen an mit Tage der Woche in der Yoruba und deutschen Sprache. Dann kommen wir zu wichtigen Zeitausdruck in diese beiden Sprachen. Und danach sprechen wir über die Monate in Deutsch und auf Yoruba mit Beispielen. Und am Ende sprechen wir über Saison in die beiden Sprachen sowie in die beiden Länder. Es verspricht sich wie immer interessant zu sein. Bleiben Sie dran. Willkommen zu Deutsch Babs. Ich, kí ni tó dàbí ìjò? Ich heiße. Bàbá gbé fún. Kí ni yóò pẹ́? Ẹ káàbọ̀ sórí ètò wa. Èmi ti yín tòótọ́, bàbá gbé fún. As you can see, I am well dressed today because Soyoyo is waiting for me outside. You understand? Here is God. A ó sọ̀rọ̀ lónìí nípa ọjọ́ ní èdè Yorùbá. Lẹ́yìn náà, a ó sọ̀rọ̀ nípa oṣù ní èdè Yorùbá àti èdè Jámánì. Nínú Jámánì, Babs ni ó sọ ní o, mi ò bá wọn gbọ́ Jámánì o, mo ṣẹ̀ṣẹ̀ ń kọ́ ni o. A ó tún wá sọ̀rọ̀ nípa ìgbà àti àkókò ní ìlú Áfíríkà àti ti Yúróòpù, ìyẹn ní Jámánì. So, ìwádìí kan fìdílé kẹ́ ẹ máa bá wa lọ, òní yóò lárinrin. So, liebe Zuschauer und Zuschauerinnen, ohne Zeit zu verzögern, fangen wir mit Tage der Woche an. Ọjọ́ ní èdè Yorùbá. Montag, ọjọ́ Ajé. Ich gehe zur Schule jeden Montag. Mo máa ń lọ sí ilé-ìwé ní gbogbo ọjọ́ Ajé. Dienstag, ọjọ́ Ìṣẹ́gun. Dienstag is my Geburtstag. Ọjọ́ Ìṣẹ́gun ni ọjọ́ ìbí mi. Mittwoch, ọjọ́rú. Ich besuche Oma am Mittwoch. Mo máa lọ kí ìyá mi ní ọjọ́rú. Donnerstag, ọjọ́bọ̀. Ich gehe nach der Schule einkaufen am Donnerstag. Màá lọ ra nǹkan sílé lẹ́yìn tí n bá padà láti ilé-ìwé ní ọjọ́bọ̀. Freitag, ọjọ́ Ẹtì. Am Freitag fahren wir nach Paris. A ó lọ sí ìlú Paris ní ọjọ́ Ẹtì. Samstag, ọjọ́ Àbámẹ́ta. Ich gehe samstags trainieren. Ní ọjọ́ Àbámẹ́ta, mo máa ń lọ ṣe eré ìdárayá. Sonntag, ọjọ́ Àìkú. Sonntag ist ein Ruhetag. Ọjọ́ Àìkú jẹ́ ọjọ́ ìsinmi. Dann Baba gbé fún wird die 7 Tage der Woche durchgehen.
ó ti kàn á o, sóyè dákun má bínú o, má bínú sóyè o. Àìkú ajé ìṣẹ́gun ọjọ́rú ọjọ́bọ̀ ẹtì àbámẹ́ta. Àìkú ajé ìṣẹ́gun ọjọ́rú ọjọ́bọ̀ ẹtì àbámẹ́ta. Nun kommen wir zu dem wichtigen Zeitausdruck in Bezug auf die Woche. So, wir haben Ojo, Tag, Oni, heute, Ola, morgen, Otunla, übermorgen, Ijeta, vorgestern, Àná, gestern, ojoojúmọ́, jeden Tag, ọjọ́ ìbí, Geburtstag, morgen früh, àárọ̀ kùtùkùtù, morgen, àárọ̀, Nachmittag, ọ̀sán, Abend, ìrọ̀lẹ́, Nacht, alẹ́, Mitternacht, òru. So, Saison des Jahres auf Yoruba und Deutsch. Ich fange an mit Frühling. Orísun omi. Frühling, ìgbà orísun omi. Sommer, ìgbà ooru. Winter, ìgbà òtútù. Herbst, ìgbà ìrẹ̀dànù ewé. Aber wie ihr schon wisst, dass diese Arten von Saison gibt es noch in Europa. In Afrika und Nigeria, wo Yoruba am meisten gesprochen wird, gibt es eine andere Arten von Saison. Und wir haben Trockenzeit, welche Igba auch angesehen werden kann. Und Regenzeit, welche Igba Ujo. Monate des Jahres auf Yoruba und Deutsch. Januar, Shere. Februar, Erele. März, Erena. April, Igbe. Mai, Ebibi. Juni, Okudu. Julie, Agẹmọ. August, Ogun. September, Ọ̀wẹ̀wẹ̀. October, Ọ̀wàrà. November, Belu. December, Ọ̀pẹ. Ṣẹẹrẹ, Èrèlé, Ẹrẹ́nà, Igbe, Èbìbí, Òkúdù, Agẹmọ, Ògún, Ọ̀wẹ̀wẹ̀, Ọ̀wàrà, Bẹ́lú, Ọ̀pẹ. Ṣẹẹrẹ, Èrèlé, Ẹrẹ́nà, Igbe, Èbìbí, Òkúdù, Agẹmọ, Ògún, Ọ̀wẹ̀wẹ̀, Ọ̀wàrà, Bẹ́lú, Ọ̀pẹ. Ọpẹ́ yẹn ló máa end here. You have to give thanks. Du musst Gott dankbar sein. We have come to the end of today. Tschüss.